ẹja wa padà síbi hadith tí wọ́n mú wá fún wa. Hadith yẹn ọ̀rọ̀ Bible ni, kì í ṣọ̀rọ̀ àná Muhammad. Lọ́ọ́ wo nínú Bible, yíyí ẹ̀sìn padà, ibẹ̀ ni wọ́n ti mú dájọ́ yẹn wá. Wọ́n èyí ṣẹ̀ṣẹ̀ máa mú ọ̀rọ̀ láti inú Bible tí wọ́n sọ hadith. Irú ẹ̀ náà ni wípé jẹ́ fún ẹlẹ́yọ kan tó bá lọ wo inú ìwé Genesis chapter 2 verse 21, ó rí tí wọ́n kọ síbẹ̀ wípé ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn gẹ́gẹ́ bí àwòrán ara wa. Wọ́n dẹ̀ mú hadith ń bẹ̀ wípé inna Allaha khalaqal insana ala suratihi, pé Ọlọ́run dá ènìyàn gẹ́gẹ́ bí àwòrán ara rẹ̀ ló fi dá ènìyàn. In tó tako àkídà Islam. Al-Qur'ani sọ fún wa pé kul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Laysa kamithlihi shay'un, la tadribu lillahi al-amthal. Wọ́n mú wá láti inú Bible ó pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ dàdísù fún Ànábì Muhammad. Àdísù yẹn bó ti já sí pé ní rawahul jama'a, àwọn jàmáà aládìsù gbà wá. Imam Muslim ò gbà, kí ló táwọn ò gbà? Torí pé wọ́n rí pé kò lálàáfíà, kódà wọ́n mọ̀ pé kì í ṣọ̀rọ̀ Ànábì. Naam, àdísù yẹn wá pé man baddala dinahu faqtuluhu, pé ẹni bá yí ẹ̀sìn rẹ̀ padà kí wọ́n pa. Ìdájọ́ Bible ni, ìdájọ́ àwọn Yehudi ni. Al-Imam al-Bukhari gbà wá an tariqi Abi Nu'man bi sanadin muttasil sahih. Wọ́n gbà wá lọ́dọ̀ Abi Nu'man pẹ̀lú sanad pé ibi tí wọ́n ṣàfitì ẹ̀ sí, wọ́n ló wà muttasil lọ́dọ̀ Ànábì, gẹ́gẹ́ bí ìwádìí lọ́dọ̀ àwọn àfáà aládìsí. Wọ́n gbà pé sahih lọ́dọ̀ àwọn ó lálàáfíà. Àmọ́ tí ò sí lálàáfíà lọ́dọ̀ tàwa ni pé ó tako Al-Qur'an. Al-Qur'an sì rẹ̀ yìí kò síyè méjì inú rẹ̀. Wá máa gbọ́. Aba Nu'man yìí orúkọ tí ń jẹ́ òun náà ni Arim, tí wọ́n gba àdísì lọ́dọ̀ rẹ̀ yìí. Wọ́n gbà pé nígbà táfà yẹn dàgbà tán, ikhtalata ay fasada aqluhu, wọ́n ní làákàyè ẹ̀ padà, ó yí padà. Ìyẹn ni pé làákàyè bàjẹ́, pé ó padà di pé kò mọ̀ tí ń wí, kò mọ̀ tí ń sọ. Ó lè mú ọ̀rọ̀ orí kó gbé sẹ́sẹ̀, kó mọ́ ọ̀rọ̀ ẹsẹ̀ kó gbé sórí. Ìyẹn tó mọ̀ pé ẹni yẹn nǹkan padà ṣe làákàyè ẹ̀, kò nọ́mà mọ́ nígbà kan. Lẹ́ni tí wọ́n gba àdísì lọ́dọ̀ rẹ̀, wọ́n gbà pé làákàyè ẹ̀ padà rí bákan. Wọ́n máa gbọ́ àfáà tí wọ́n wá ń sọ yìí, wọ́n bí àfáà Árímù tó sọ ọ̀rọ̀ yìí náà sì rí ọ̀rọ̀ tó sọ yìí, ó gbọ́ dájọ́ àwọn àfáà lórí ẹ̀. Ọ̀rọ̀ tí àfáà wa Árímù gbà wáyìí, wọ́n bí àfáà wa Árímù tó gba ọ̀rọ̀ yìí wá, tó sọ ọ̀rọ̀ yìí, wọ́n bí ní 145 al-Hijri, ó sì kú nínú oṣù Safar ní 224 ní Shahrul Hijra. Ìyẹn ni pé àmọ́ pé ìyẹn kàlẹ́ndà Hijra. Àyè ibi tí wọ́n sin àfáà yìí sí àti ibi táfáà yẹn gbé Basra ni. Mọ́ Baghdad mọ́ Iran lọ́hùn, àwọn èèyàn fi hàn pé àfáà yẹn Persians lòun náà. Árímù tí wọ́n ń sọ yìí. Wá gbọ́n tí al-Imam al-Bukhari tí wọ́n sọ nípa àfáà tó gbà dísù wáyìí. Wọ́n ní Muhammad bin al-Fadl Abu Nu'man al-Basri taghayyara bi akhirihi. Wọ́n ní nígbẹ̀yìngbẹ̀yìn làákàyè padà dàrú mọ́ àfáà yẹn lọ́wọ́. Al-Imam al-Bukhari sọ fún wa pé ìyẹn ni pé ikhtalata aqluhu, làákàyè ẹni yẹn padà rò pọ̀. Ìyẹn túmọ̀ sí pé kò mọ̀ tó ń sọ, bí ìgbà tó bá léyàn ní mental disorder ló ṣẹlẹ̀ sáfáà yẹn. Al-Bukhari sọ̀rọ̀ yìí nínú at-Tarikhul Kabir tó jẹ́ kanú àwọn tírà wọn, tí èèyàn bá lọ ka volume 1 page 208, àfáà tó gba ọ̀rọ̀ yìí wá. Bẹ́ẹ̀ náà tá a bá lọ, àfáà wa bẹ́ẹ̀ náà ni wọ́n tún jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí al-Imam al-Bukhari sọ yẹn. Wọ́n ní an Abi Ali az-Zurayki, àwọn náà jẹ́ kó yé wa pé haddathana Arim, wọ́n lárímù sọ̀rọ̀ fáwà. Ìyẹn ni pé ọ̀rọ̀ táwọn gbọ́ lẹ́nu tiẹ̀ qabla an yakhtalita, síwájú kí làákàyè tó dàrú mọ́ lọ́wọ́. Pé ogun tó bá wá sọ lẹ́yìn tí làákàyè dàrú mọ́ lọ́wọ́ yẹn kì í ṣe ọ̀rọ̀ tá a lè lò nínú Islam. Wà máa gbọ́. Abu Dawud radiyallahu ta'ala anhu, àwọn wá ṣàlàyé fún wa wípé balaghana anna Ariman unkira sanata 13. Ìyẹn ni pé ọdún 13 in tí wọ́n gbà lérò, ṣàpé wọ́n ló kú ní 224 al-Hijri. Ìyẹn túmọ̀ sí pé 213 al-Hijra ni wọ́n ti tako Árímù ipé kò mọ̀ tí ń sọ mọ́, làwọn èèyàn ti tako
pé árímù ọmọ àbí Dáhùd ní sọ̀rọ̀ yìí o pé árímù tí wọ́n gba ọ̀rọ̀ lórí ẹ̀yẹn nígbà tó fi máa di 213 al-hijri ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ kò mọ̀ tí ń sọ mọ́. Wọ́n ní àmọ́ lẹ́yìn rọ̀já àwọ̀ akílùhù làákàyè tó padà wá fún. Wọ́n wá ní àwọn kan ní lẹ́yìn ọdún méjì ní làákàyè padà wá, àwọn kan ló jù bẹ́ẹ̀ lọ, làákàyè padà wá yẹn ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lò. So wastukima bí ilé ikhtilat sanata 16 nígbà tó di 216 al-hijri àwọn àfáà gbé dájọ́ lé lórí wípé eléyìí ò ń ṣe ẹni tí yẹn lè lọ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ láti máa kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀. Ìbéèrè tó yẹ ká wá béèrè ni pé nígbà wo ni al-Imam al-Bukhari ni wọ́n gba àdísù lọ́dọ̀ àfáà tó ní ikhtilatu yìí? Ó rí pé àwọn àfáà wọn ò fẹ́ kunbẹ̀ lójú. Àsìkò tí al-Imam al-Bukhari tí wọ́n gba àdísù lọ́dọ̀ àfáà yẹn wọ́n ló jẹ́ 213 al-hijri tí nǹkan ti ń ṣe àfáà yẹn. Wọ́n sì gbà pé ọjọ́ orí al-Imam al-Bukhari nígbà náà ó ń bẹ at 19 years of age. So tí ò sí àmọ̀dájú wípé bóyá àfáà yẹn bóyá tó tiẹ̀ fẹ́ sọ gan ni wípé mọ́ ń gbà dálà dí náà wú fátúrù kúhù, bóyá ẹni tó fẹ́ sọ ni pé ẹni bá fẹ́ sin rẹ̀ tó bá pààrọ̀ ẹ̀sìn ẹ̀ tó lóhun ò ṣe mọ́ ẹ filẹ̀, tó yẹ pé ó sọ pé fàtúlù ẹ pa wallahu a'lam. Bọ̀ nígbà yẹn àsìkò yẹn ni àmọ́ táwọn èèyàn bá fẹ́ sọ wọ́n ní al-Imam al-Bukhari wọ́n gba àdísù lọ́dọ̀ Abu Arim ó kù àsìkò díẹ̀ kí làákàyè wọ́n yẹ. So bí yẹn ò ṣe rí nù kí wá nìkan nínú àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n jiná jìndò nínú ẹ̀sìn tí wọ́n wá sọ. So nínú ọ̀rọ̀ tí wọ́n àwọn wá jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ wọn wípé ìntànpé ní al-irtidadu yìí kéèyàn fi ìsìláàmù lẹ̀ kó lóhun ò ṣe mọ́. Ìkan nínú àwọn àfáà tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n Sheikhul Azhar, ìkan nínú àwọn àfáà àgbà Azhari tí wọ́n ti kọjá lọ wọ́n ń pè ní Mahmud Sheltut, wọ́n wá dá sọ̀rọ̀ yìí. Wọ́n ní anna qatla al-murtaddi laysa haddan shar'iyyan, kí wọ́n pa ẹni tó fi ìsìláàmù lẹ̀ kìí ṣe òfin ẹ̀sìn Islam thabitan tá a lè sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ kìí ṣe ẹ̀sìn Islam li mujarradi taghyiri ad-din bi nafsihi pé nítorí pé nìkan fẹ̀sìn lẹ̀. Ó ní laysa mubihan lid-dam, kò sí tó jọmọ́ tó ta ẹ̀jẹ̀ nìyẹn lẹ̀ fi nadari nínú òye àwọn. So tá a bá lọ ka Darul Iftahi al-Misriyya àbá ọ̀rọ̀ yìí mbẹ̀ wọ́n wá mú àwọn ẹ̀rí wá tó ń jẹ́ ẹ̀rí táwọn fi fojú wò bẹ́ẹ̀. Wọ́n ní adamu thubuti al-hudud bi ahadi an-nusus, torí pé lọ́dọ̀ àwọn àfá ò fara mọ́ fífẹsẹ̀ rinlẹ̀ níbi òfin pàápàá tó bá jẹ́ ká mú fìyà jẹyàn bí ahadi an-nusus pẹ̀lú ọ̀rọ̀ kan tẹ́nìkan kan mú wá táàrẹ́ lómi tó múrú ẹ̀wà ẹni yẹn kan sọ pé Ànábì ní man baddala dinahu faqtuluhu, ó wá jó òun nìkan náà ààrẹ lómi ó sọ òun nìkan náà ló wí ya irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ adamu thubuti al-hudud kò fẹsẹ̀ rinlẹ̀. Àwọn àfá aládìísù tó jiná gbà yí pé rárá àdìísù tó bá jẹ́ ahad jẹ́ pé ẹnìkan péré ló sọ àgbọ́ lẹ́nu àwọn ẹlòmíì àlè lò ó. Wọ́n ní wa iraqatu ad-dima' la tuthbitu illa bi nususin qat'iyya, títa ẹ̀jẹ̀ èèyàn lẹ̀ kò sí fẹsẹ̀ rinlẹ̀ fún, kò sì gbọdọ̀ wáyé àfi ká rí ẹ̀rí láti inú al-Qur'an Ọlọ́run bá sọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bóyá sọ fún wa wípé bí èèyàn bá pààyàn kí wọ́n pa padà. Mùdírù mọ́ríkà ń sọ̀rọ̀ gan jò ní nípa wípé kò sáforíjì níbi ẹ̀san bóyá èèyàn pààyàn kan pa padà nígbà tí wèrè kan tún mú nínú àwọn tí wọ́n ń takò sílámù ló bá sì lọ gbé pé ẹ̀rí pẹ́sìn wọn ò ní ìdáríjì. Nínú ìṣẹ̀ṣẹ̀ iṣẹ́ ní bá pààyàn wọ́n ní kan fílẹ̀ ni, ẹni bá pààyàn ṣe kan fílẹ̀ ni. Nígbà tẹ́yìn bá rò pé ẹni tó bá pààyàn pé ẹni tí bàbá yẹn sọ ò rí bẹ́ẹ̀, kí ló dé tẹ̀ ń pariwo pé àwọn bandit ń dà wá láàmú, kí ló dé tẹ̀ ń pariwo pé àwọn Fúlàní ń dà wá láàmú, ṣebí kí ìdájọ́ ọkú náà ní gbogbo wa ń fẹ́ fún wọn, ní tí bàbá yẹn ń sọ nìyẹn. Àmọ́ nítorí pé àwọn eléyìí fẹ́ tako Islam wọn àmọ́ tí wọ́n wí mọ́ gbogbo nǹkan bá rí báyìí náà ni wọ́n fẹ́ jùmọ́. So kọ́lọ̀ kó ṣàánú. Bàbá ní hurriyatul i'tiqad, freedom of faith, olólùn fi ilẹ̀ fún wa ka qawlihi ta'ala gẹ́gẹ́ bó ṣe wà ní Ọlọ́run pé la ikraha fid-din, ẹ̀sìn ò gbọ́dọ̀ jẹ́ pé túláàsì ò gbọ́dọ̀ ṣe. Béèyàn bá lóhun ò ṣe mọ́ ta la fẹ́ pa afẹ́ túláàsì ẹ̀ ṣe nìyẹn, torí pé ikú yẹn la fi dẹ́rù bá tó fi padà. Islam kan ló ń ṣe mọ́, ó dáàbò bo ẹ̀mí ara ẹ̀ ni. Ẹni tó fi Islam lẹ̀ tẹ wá ní kó ronúpìwàdà o, tí ò bá ronúpìwàdà ẹ pa o, ó wá padà ṣọ́lọ́run ló wá sìn àbí kò fẹ́ kú. Ẹja gbé làákàyè lé. Ọlọ́run fún wa ní freedom of faith
tó sọ pé lakum dinukum waliya din níbi kan ó ní la ikraha fi din ẹ̀sìn ò gbọ́dọ̀ jẹ́ ń tà múyàn ní tipátipá sí. ẹlẹ́ẹ̀kẹta bàbá ní sábàbul qital lára tó lè fa ikú náà ni ogun. ó ní anna hibaha tadam takunu faqat inda maharaba àwọn èèyàn wá kógun báyìí wọ́n dẹ̀ ń pa yín wọ́n wá kógun jà yín ìyẹn àwọn náà ti dìsáàfù kẹpa wọn ìyẹn lálùkọ́ ní qatilu alladhina yuqatilunakum àwọn tí wọ́n bá yín jà náà ní kẹ́ ẹ bá jà ìsìláàmù ní kéèyàn lọ bẹ́ẹ̀ nìkan jà láyé jẹ́ pé wá kọjú jà sí ẹ. so ilé yẹn ó lọ bẹ́ẹ̀ torí pé ẹ jẹ́ ká wá padà síbi hadith wípé man baddala dinahu faqtulu àwọn tí wọ́n fi ìsìláàmù lẹ̀ lójú ayé ànábì Muhammad mélòó la ànábì pa nù wọn ànábì ò pa ẹnìkan ṣo àwọn èèyàn lè fi ìsìláàmù lẹ̀ kódà nù fámílì ànábì fi ìsìláàmù lẹ̀ tá ànábì ò pa máa wá mú ẹyọ kan wá lónìí tó bá tún wá dọjọ́ mi á tẹ̀síwájú ń mú ẹyọ kan wá tàbí méjì. ẹni táwọn èèyàn máa ń sábà rán mọ́ wípé wọ́n pa ẹni yẹn pààyàn ni ó kẹ́ jẹ́ kí n mú méjì wá kí n tó bá tẹ̀síwájú lórí pàtó. wọ́n ń pe ẹnìkan ẹni yìí lára àwọn mọ̀lẹ́bí ànábì ni wọ́n ń pè ní Abidullah bun Jahsh Abdullahi lòun náà àmọ́ ń pè òun ní Habidullah tàbí kó pè ní Ubaydullah bun Jahsh kana min awahilil murtaddin òun jẹ́ kan nínú àkọ́kọ́ àwọn tí wọ́n kọ́ fi ìsìláàmù lẹ̀ páwọn òṣè kí wá ní tán sọ ń parẹ́ tábàlọ́ka at-Tabaqatul Kubra tí Ibn Sa'd qala Ibn Hajar tábàlọ́ka volume 13 page 10 ó ní wa Habibatu bintu Abdillah bun Jahsh هذه ذكرها موسى بن عقبة ممن هاجر إلى الحبشة فتنصر حبيب الله بن جاش sórí Zainabu bintu Jahsh tá ń gbọ́ yẹn òun àti Abidullah ibn Jahsh bàbá kan náà ló bí wọn kó lè mọ̀ bó ṣe jẹ́ ẹ̀jẹ̀ ànábì tó Abidullah yìí ó wà nínú àwọn tí wọ́n ṣe ìjírà lọ sí Habasha nígbà ó dé Habasha fatana sọ̀rọ̀ ó padà lọ gba ẹ̀sìn Nasara fatana sọ̀rọ̀ Abidullah bun Jahsh àbílọ̀ ọmọ Jahsh tóun já sí pé ìyá tó bí bàbá tó bí ìyá rẹ̀ náà ló bí bàbá ànábì ó fi Islam lẹ̀ ó gba ẹ̀sìn Nasara kì í ṣe ẹ̀sìn Kristẹni o nọ̀sọ ẹ̀sìn ó tà náà sọ́ra tó ń ṣe níjọ́ yẹn. so bó ṣe wà nínú àkọọ́lẹ̀ tó bá dọ́dọ̀ àfáwà Al-Aini àwọn náà sọ nínú Umdatul Qari ṣẹ́ríwò tó jẹ́ ṣẹ́ríwò fún Sahih al-Bukhari nínú volume 2 page 27 wọ́n ní akhuhum Abidullah wọ́n lọ́mọ ìyá wọn Abidullah so bí wọ́n ṣe dárúkọ ẹ̀ nìyẹn wọ́n ní akhuhum ok àwọn ibi téèyàn ti lè rí ọ̀rọ̀ yìí kà èyí ó rí mo fẹ́ kí n sáré sọ ok jẹ́ kí n fi yẹn lẹ̀ ó ní akhuhum Abidullah ọmọ ìyá wọn tó ń pè ní Abidullah tàná sọ̀rọ̀ bí haridil Habasha nígbà ó dá Habasha ó fi Islam lẹ̀ olóhun òṣè mọ́ ó dẹ̀ gba Nasara so afáwa thumma qala Al-Aini afáwa Al-Aini tún wá tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ wọ́n ní wa huwa Abdullah ibn Jahsh wọ́n ní fa innahu kana aslama wọ́n ló ti gba Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa hajara ila al-Habasha ó wá ṣe hijira lọ Habasha wa mata ala nasraniyya ó dẹ̀ kú sórí ẹ̀sìn Nasara ni torí ó mọ̀ àbí báyẹn ànẹ́bì ló padà fẹ́ nínú tírà àwọn àfáà súnnà làkọọ́lẹ̀ yẹn wà bá ti ẹ̀rí àwọn àfáà ṣíyà kankan táwọn kan láwọn ò gbà ìpè rìwáyà kan wà tó kàn jẹ́ pé ó sọ fún wa pé ó ṣàárẹ̀ ó kú ni àmọ́ lọ́dọ̀ àwọn àfáà súnnà wọ́n gbà wípé ó fi ìsìláàmù lẹ̀ ànábì ò sì torí ẹ̀ sọ pé kán lọ mú wá àbí kí wọ́n lọ pa. so tabalọ́ka Awnul Ma'bud Sharh Sunan Abi Dawud lil Adhim Abad as-Salafiyyu ní volume 6 page 74 àbọ̀rọ̀ yìí nàmbẹ́ tabalọ́ka al-Isti'ab tí Ibn Abdul Barri àbọ̀rọ̀ yìí nínú volume 3 ó wà nínú volume 4 àbá nínú volume 3 877 àbá nínú volume 4 àbá nínú 1593 nínú volume 4 again 1809 bẹ́ẹ̀ náà ni Ibn al-Jawzi làwọn náà sọ́ra habil ijma kódà àwọn gbà pé ẹnu àwọn àfáà kò lórí ẹ̀ ala dhalik ní pé ó fi Islam lẹ̀ ó tàná sọ́ra tabalọ́ka Kashful Mushkil nínú volume 2 mi ò fẹ́ kásìkò yẹn lọ púpọ̀ bẹ́ẹ̀ náà tàbá lọ sínú tírà àfáwà Az-Zaylai tó bá lọ ka volume 3 ní tí wọ́n pè ní Iddatu Riwayat anil Hakim
at-Tabaqat libni at-Tabaqat ó bá ọ̀rọ̀ yín bẹ̀ libni Sa'd ó wà nínú oni ani Tabari ó wà lọ́dọ̀ àfáwà Tabarani látẹnu àfáwà Hakim náà fi Mujami al-Kabir ó wà nínú al-Qurtubi nínú tafsiri tí wọ́n tá bá lọ ka volume 14 ó wà nínú Tarikh al-Bukhari as-Saghir àbámbẹ̀ nínú volume 1 ó wà nínú at-Ta'dil wa at-Tajrih tá bá lọ ka volume 3 page 148 bẹ́ẹ̀ náà lábàánú Asadul Ghaba gbogbo tíra táǹkà tíra wọn láti fẹsẹ̀ rinlẹ̀ pé ẹni yẹn fi Islam lẹ̀ Asadul Ghaba volume 5 page 403 so ti àfáwà Ibn al-Athir ó bá ọ̀rọ̀ yẹn náà lọ́dọ̀ tí wọn náà so jẹ́ ká wá kó mẹ́ jẹ́ kí n fẹ́ nìkan sí jẹ́ n fi ẹnìkan kún ká tó máa lọ ẹnìkan náà ń bẹ tó já sí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti gba Islam ṣe wọn pé ìkàlámú wáyẹn tóun jẹ́ pé Habasha ló wà ó fi Islam lẹ̀ wọn àpá ó sì padà kú sórí ẹ̀sìn Nasara rẹ̀ bẹ́ẹ̀ náà lárí arákùnrin kan tó jẹ́ pé al-Imam al-Bukhari wọ́n mú ẹgbàá wá nípa wọn tábàlọ́ka hadith 7209 nínú Bukhari nínú Muslim tábàlọ́ka hadith 1383 àbàlọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà ní Sunan Tirmidhi a rí inú hadith 3920 wá gbọ́ kí ló ṣẹlẹ̀ sẹ́niyẹn ẹniyẹn ti gba Islam nígbà òyà ó dìídì lọ bá Ànábì Muhammad pé dákun mo fẹ́ kó yànda mi ó wà ní Bukhari àti Muslim pé anna Arabiyyan pé arákùnrin kan ọmọlárúbáwá ni báyà an-nabiyya sallallahu alaihi wasallam ó ti ṣe bẹ́yà pẹ̀lú Ànábì fa asaba al-Arabiyyu wa'aqa bil Madina ìdààmú wá bá ẹni yẹn nílùú Madina pé ó ń ṣàárẹ̀ kò gbádùn ààrẹ fa ata an-nabiyya sallallahu alaihi wasallam ló bá lọ bá Ànábì ó ní ya Muhammad akilni bi bay'ati sórí bẹ́yà tí mo ṣe yẹn mo fẹ́ kó bá mi tú mi ò ṣe Islam mọ́ ó ṣáàtà Ànábì ò dá lóhùn ó tẹra mọ́ ìbéèrè yẹn ìyẹn fi hàn pé Ànábì ò gbà fún lam yuqtal wọn sì torí ẹ̀ pa wa lam yustatab wọn dẹ̀ threaten ẹ̀ ó gbọ́dọ̀ ronú pé wà dání torí pé ìwà yẹn tánàbí wù ń bẹ̀ yẹn ó ṣe dédé tí ń bẹ náà lùkọ́ ní pé kọ́dí jẹ́ àkù òdodo ti fojú hàn faman sha'a falyu'min ẹni báwo ni kó gbọ́ wa man sha'a falyakfur ẹni báwo lóhun ò ṣe ẹfílẹ̀ kó máa bá tiẹ̀ lọ arákùnrin yẹn tánàbí ò túlẹ̀ yẹn òun fúnra ẹ̀ padà nígbà tó bá tú mi lẹ̀ mo túra mi lẹ̀ ó dẹ̀ fi Islam lẹ̀ ó dẹ̀ lọ́n ti tiẹ̀ wọ́n sì torí ẹ̀ pa pé ẹni yẹn wá fi Islam lẹ̀ tó bá rẹ́ nìkan tí wọ́n bá ní wọ́n pa ẹni yẹn ó pààyàn ni o mi ò fẹ́ tẹ̀síwájú lẹ́nu torí pé àwọn àkànwà jẹ́ pé wọ́n ó fi Islam lẹ̀ ó sì pa ẹni tó ń dáná oúnjẹ fún tẹ́ni yẹn dẹ̀ jẹ́ mùsùlùmí wọ́n pa nítorí pé ó fi Islam lẹ̀ wọ́n pa nítorí wípé ó pa mùsùlùmí ó pa èèyàn ó gba ẹ̀mí ni wọ́n torí ẹ̀ pa àmọ́ lè ní ìṣe làwọn máa ń gbé àwọn nǹkan yẹn kalẹ̀ látara ń táwọn àfáà ti kọ fún wa a gbọ́dọ̀ gbà yí pé tọ́ bẹ́ẹ̀ yẹn bá fi Islam lẹ̀ wọ́n gbọ́dọ̀ pa ni rárá o èyí wò yé ṣe Islam èyí wò yé ṣe Islam kò sí nínú òfin Islam wípé ẹni bá ti Islam lẹ̀ kí wọ́n pa ọ́ rárá.